wọ́n fi eléyìí kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 ìkànnì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wọ́pọ̀ látàrí ìròyìn ajá balẹ̀ ìtẹ́lẹ̀dùmarè tó fi ṣe bẹ́ẹ̀ tó fi jíǹkí wa lórí ìkànnì yìí ṣe bí mímọ̀ ṣe tiwa náà kọ́ òwe Elédùmarè ló dirí ẹwà fákùkọ wa akí gbogbo ẹ̀yin tẹ́jú olólùfẹ́ wa lórí ìkànnì yìí tẹ́ ti ń fi ìfẹ́ bá wa bọ̀ láti ọjọ́ tó ti pẹ́ pé ẹ kú àdúrótì fún ẹ̀yin tẹ́sẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí a kí yín káàbọ̀ sórí ìkànnì aláyọ̀tẹ̀wà yìí tá a sì ní máa já yín nítàn mọ́ látàrí ìròyìn àjá balẹ̀ ẹ̀yọ orúkọ oníròyìn kò lè yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ẹjá wo kókó tí ń bẹ nínú ìròyìn fún ti àsìkò yìí ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. ṣe rí lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tán fi kàn mí mo sì dúró lórí ẹsẹ̀ mi o torí pé òtítọ́ ni mò ń sọ nínú ìwé tí mo gbé jáde Délé Fárótìmí ló sọ èyí di mímọ̀. àwọn jẹgúdújẹrá àti àwọn alágbára nínú ìṣèjọba Tinubu ni wọ́n burúkú jù àwọn sì ní yèrèpè tó ń jọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára Solomon Dalongi ló sọ èyí di mímọ̀. ẹ jẹ́ ń bọ́ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fi pápẹ́ òfin gbé àwọn afurasí adigunjalè àti ẹlẹ́gbẹ́ òkùnkùn tí kò dín ní 15 ní ìpínlẹ̀ ọ̀hún. ẹ jẹ́ ká tún jọ sáré dé ìpínlẹ̀ Nasarawa ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ti tẹ arákùnrin èyí tó jí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ agbẹjọ́rò kan ní ìpínlẹ̀ ọ̀hún. bí ẹ ò bá fẹ́ wàhálà ẹ tètè fi ọmọ ìyá mi tẹ́ ẹ mú sílẹ̀ o bí bẹ́ẹ̀ kọ́ you go see trouble and wàhálà Bello Turji ló fohùn ránṣẹ́ tó sì ṣe ìkìlọ̀ fáwọn ọmọ ogun ilẹ̀ yìí bẹ́ẹ̀. ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. ṣẹ́rí lórí ọ̀rọ̀ ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tán fi kàn mí mo sì dúró lórí ẹsẹ̀ mi torí pé òtítọ́ ni mò ń sọ nínú ìwé tí mo gbé jáde Délé Fárótìmí ló sọ èyí di mímọ̀. ẹni tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún jẹ́ agbẹjọ́rò ìyún Délé Fárótìmí èyí tó wà ní àhámọ́ àwọn agbófinró láti ìbẹ̀rẹ̀ oṣù kejìlá tá a lò lọ́wọ́ yìí látàrí ẹ̀sùn wípé ó fi ìwé tó gbé jáde tó kọ sílẹ̀ ni ó ti ṣe bẹ́ẹ̀ fi ẹ̀sùn ìbanilórúkọjẹ́ òun ló ti ṣe bẹ́ẹ̀ ṣe àfihàn tí wọ́n sì fi ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí wọ́n fi kan Délé Fárótìmí nínú ìwé rẹ̀ tó pe àkọlé rẹ̀ ní Nigeria and its Criminal Justice System nínú èyí tí wọ́n ti sọ di mímọ̀ wípé ó tàbùkù tó sì ba orúkọ ẹni tó jẹ́ àgbà agbẹjọ́rò ilẹ̀ yìí èyún Afẹ́ Babalọ́lá SAN tí wọ́n ní ó ba orúkọ rẹ̀ náà jẹ́ nínú èyí tí wọ́n ti fi sí àtìmọ́lé ní ìpínlẹ̀ Èkìtì lólùlú ìpínlẹ̀ náà ti ń ṣe Àdó Èkìtì gẹ́gẹ́ bí awuyewuye ọ̀rọ̀ náà bí ó tó ṣe wá ń jà káàkiri orí ayélujára nínú èyí tí wọ́n ti sọ nímọ̀ wípé ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 èyún Peter Obi ó ní ó lọ bá Afẹ́ Babalọ́lá tó sì lọ bẹ̀bẹ̀ látàrí pé kí ó yọ̀ǹda Délé Fárótìmí sílẹ̀ nínú èyí tí Délé Fárótìmí ti wá fi hùn léde láti ẹni tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ Anthony Tọ́pẹ́ Tèmókùn nínú ètò ti sọ di mímọ̀ lórí móhùnmáwòrán Channel Television lásìkò tí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú rẹ̀ ibẹ̀ náà ti bi léèrè pé kí ni ojúwòye yín àti pé ṣé òtítọ́ ọ̀rọ̀ ni pé Délé Fárótìmí ó ti bẹ̀bẹ̀ àbí ọ̀ràn Peter Obi láti lọ bá bẹ̀bẹ̀ lọ́dọ̀ ẹni tó jẹ́ àgbà ọ̀jẹ̀ agbẹjọ́rò náà nígbà tí Délé Fárótìmí tí yóò máa fèsì ní inú àtìmọ́lé tó wà ó sọ di mímọ̀ wípé òun dúró lórí ẹsẹ̀ òun torí wípé òtítọ́ ọ̀rọ̀ ó ní òun sọ nínú àwọn ìwé tí òun kọ síta yìí ó ní tóun bá wá ṣe bẹ́ẹ̀ rán ẹnìkan lọ bẹ̀bẹ̀ ó ní dájúdájú wípé irọ́ tó jìnnà sóòótọ́ òun náà sọ nínú ìwé náà ni ó ní ṣùgbọ́n tó ti jẹ́ wípé òtítọ́ ọ̀rọ̀ ni òun ò láǹfààní òun kò sì ní ààyè láti máa rán èèyàn kan bẹ̀bẹ̀ ó ní lóòótọ́ àti lódodo ó ní Peter Obi ló ṣe àbẹ̀wò sí òun ó ní ṣùgbọ́n àwọn òjò sọ̀rọ̀ pé lọ bá mi bẹ̀ lágbájá àbí kí o fi orí jì mí ó ní bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ tí òun sì sọ yìí òtítọ́ ni òun ò sì rẹ́nikẹ́ni láti lè bá òun bẹ̀bẹ̀ nígbà tí Anthony Tọ́pẹ́ tí yóò tún máa ṣe àlàyé ó ní Délé Fárótìmí kò ṣàṣe àfihàn ìgbàgbọ́ rẹ̀ nínú ìgbẹ́jọ́ ọ̀hún tó ń lọ ó ní nítorí pé ọ̀rọ̀ tó ń sọ yìí ó dá òun lójú gbangba pípé lẹ́yìn òkùnkùn bírímù báyìí ó dájú pé ìmọ́lẹ̀ yóò tàn sí ọ̀rọ̀ ọ̀hún. àwọn jẹgúdújẹrá àti àwọn alágbára inú ìṣèjọba Tinubu
ó ní wọ́n burúkú jù àwọn sì ní yèrèpè tó ń jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára. Solomon Dalong òun ló sọ èyí di mímọ̀. Ẹni tó ti fi ìgbà kan jẹ́ mínísítà fọ́rọ̀ ọ̀dọ́ àti eré ìdárayá tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè yìí, Solomon Dalong ó ní ó fi ohùn náà léde lásìkò tó ní ìtàkùrọ̀sọ pẹ̀lú ẹni tó jẹ́ oníròyìn Ṣeun Ọ̀kínbalóyè ti iléeṣẹ́ Channel Television ní àná òde yìí. Nínú ìtàkùrọ̀sọ wọn ibẹ̀ ni Dalong ló ti ṣe oríṣiríṣi àlàyé nínú àwọn ènìyàn tí wọ́n bẹ nínú ìṣèjọba Tinubu báyìí. Oníṣẹ́rí àwọn tí wọ́n wà nínú ìṣèjọba àná tí ń ṣe ti Muhammadu Buhari ó ní wọn ò sí nínú agbára tẹ́lẹ̀ tó jẹ́ wípé táwọn ó jẹ ó ní wọ́n sì mọ̀ ó ní ṣùgbọ́n ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń lọ lọ́wọ́ yìí ó ní ọ̀gọ̀rọ̀ àwọn alágbára burúkú ó ní wọ́n wà nínú rẹ̀ tó jẹ́ wípé wọn kò lè fi àyè sílẹ̀ fún ààrẹ láti ẹ̀ ti ṣe ohun dáadáa kankan ó nítorí wípé gbogbo wọn náà ti jẹ gàba nínú ìṣèjọba tó ń lọ lóde yìí. Ó ní bí ẹ bá wò dáadáa nínú ìṣèjọba àná ó ní àwọn tó wà ń bẹ̀ wọn ò tó nǹkan ó ní ṣùgbọ́n títí èyí níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló yan àwọn jẹgúdújẹrá àti àwọn alágbára tó jẹ́ wípé wọ́n ti jẹ gàba lórílẹ̀-èdè Nàìjíríà ní orí. Ó ní fún ìdí èyí òun kò bẹ̀rù ikú bí tí ń wù kó mọ̀ ó nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó ní wọ́n ti ṣe ìkọlù sí òun tó ti fẹ́ gbẹ̀mí òun nínú ètò ti tó 10 ọ̀tọ̀ọ̀tọ̀. Ó ní Olódùmarè ó ní kò yọ ó ní ká bá wí á kú bá sì wí à ń lọ sọ́run àrèmábọ̀ náà ni. Ó ní fún ìdí èyí ẹja kúsò títọ́ ọ̀rọ̀ ká pabì ká yọ àbídúnú rẹ̀ kúrò. Àwọn tó wà nínú ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ìkà ni wọ́n ó ní bẹ́ẹ̀ wọn kò ní ìfẹ́ mẹ̀kúnnù bí tí ń wù kó mọ̀. Ẹnu mi ń lẹ́tí gbọ́ ṣùgbọ́n èmi kọ́ ni mo sọ. Ẹni tó jẹ́ mínísítà fọ́rọ̀ ọ̀dọ́ àti eré ìdárayá tẹ́lẹ̀ rí Solomon Dalong olófin náà léde síta. Ẹ jẹ́ ń bọ́ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fi páńpẹ́ òfin gbé àwọn afurasí adigunjalè àti ẹlẹ́gbẹ́ òkùnkùn tí kò dín ní 15 ní ìpínlẹ̀ ọ̀hún. Nínú ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ ọ̀gá àgbà àwọn agbófinró ìpínlẹ̀ ọ̀hún yún kọmíṣánná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ayọ̀délé Sónúbì èyí tó fi léde lánàá òde yìí ní olúléeṣẹ́ wọn èyí tó wà ní Ẹlẹ́yẹlé tí ń ṣe ìlú Ìbàdàn olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Ibẹ̀ ni ọ̀gá àgbà náà ti sọ di mímọ̀ wípé pẹ̀lú akitiyan àwọn agbófinró káàkiri kọ̀rọ̀kọ́ndù olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ ní Ìbàdàn ọ̀hún ó ní ó ti so èso rere báyìí nínú èyí tí wọ́n ti fi páńpẹ́ òfin gbé àwọn adigunjalè tí wọ́n tún jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn èyí tí wọ́n ń da àwọn agbègbè tó forúkọ wọn léde bíi Apẹtẹ, Àbáyọ̀mí, Ìjókòdó, Mọ́níyà, Mọ́nàtán, Ọjọ́, Sámọ́ndà, Ṣàngó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní àwọn ènìyàn náà ó ní wọ́n da gbogbo àlàáfíà agbègbè náà tí wọ́n dá láàmú nínú ètí ọwọ́ sì ti bà wọ́n báyìí. Kò ṣàìsọ di mímọ̀ wípé àwọn nǹkan oríṣiríṣi tó jẹ́ nǹkan ìjà olóró bíi ìbọn ìléwọ́, ìbọn jágámù àti oríṣiríṣi àwọn ní tó ṣe àfihàn wọn gẹ́gẹ́ bíi ọmọ ẹgbẹ́ òkùnkùn òfin mọ́ àáké ó ní àwọn ká lọ́wọ́ àwọn ènìyàn náà. Ó wá tẹ̀síwájú wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn kò ní tẹ́tí láti máa ṣiṣẹ́ wọn ní takuntakun kí wọ́n lè máa fi pápẹ́ òfin gbé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn àbí àwọn ọ̀bàyéjẹ́ tí wọ́n fẹ́ máa da àlàáfíà ìpínlẹ̀ náà láàmú. Nígbà tí ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ kò ṣàìrọ̀ gbogbo àwọn òbí àti alágbàtọ́ láti máa bá àwọn ọmọ wọn sòkodoro ọ̀rọ̀ nínú ilé kí wọ́n mọ ìjìyà àti ẹ̀ṣẹ̀ tó wà nínú kí wọ́n máa darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn ó nítorí ọmọ tí àwọn bá ti lè fi páńpẹ́ òfin gbámú nínú ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n yìí ó ní dandan ni káwọn sì tọ́jú wọn káwọn kọjú wọn sí ilé ẹjọ́ láti lọ gba ìdájọ́ òdodo lórí ẹ̀sùn ìdigunjalè tàbí ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n bá fi kàn wọ́n náà. Ẹ jájọ fẹsẹ̀ kan ya àbàràdé ìpínlẹ̀ Nasarawa báyìí níbi tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ti tẹ arákùnrin tó jí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ agbẹjọ́rò kan ní ìpínlẹ̀ náà. Arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Sunday Bídèmí ó ní ọwọ́ ti bàbá yìí nínú àlàyé iléeṣẹ́ ọlọ́pàá ti ẹ̀ka Masaka ní ìpínlẹ̀ Nasarawa nínú ètò wọn ti sọ di mímọ̀ látẹnu ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún Rahman Nasser ó ṣe ní àlàyé wípé arákùnrin Sunday Bídèmí ó ní ó jẹ́ ọkọ̀ Toyota Corolla kan nínú oṣù kẹwàá èyí tó jẹ́ ti barrister Christine Eguwun láti Wuse tí ń ṣe olúlu ìpínlẹ̀ yìí Àbújá. Nínú àlàyé rẹ̀ ó ní arákùnrin náà ló jí ọkọ̀ ọ̀hún gbé láti inú oṣù náà nínú ètí ìwádìí àti gbogbo
akitiyan wọn láti dá ọkọ̀ náà padà tó padà so èso rere lánàá òde yìí. Ó ní lásìkò tí àwọn agbófinró tí wọ́n ń ṣe àyẹ̀wò sí ọkọ̀ tó ń lọ àti tó ń bọ̀ lójú òpópónà, ó ní wọ́n fi páńpẹ́ òfin mú arákùnrin náà nígbà tí wọ́n béèrè fún ìwé ọkọ̀ ọ̀hún àti àwọn nǹkan míì tó ṣe pàtàkì tó yẹ kí ọlọ́kọ̀ kó máa mú jáde, ṣùgbọ́n tán ní kàkà kí arákùnrin náà kó ṣe àfihàn gbogbo àwọn nǹkan yìí níṣẹ́ ló wò bí orí ẹran nínú ètí àṣírí rẹ̀ tó fi tú, tí wọ́n sì pe ẹni tó jẹ́ barista náà tí wọ́n sọ di mímọ̀ fún wípé ṣé ẹ̀yin ni ẹni nǹkan ọkọ̀ yìí, tó sì jẹ́wọ́ wípé òun jí ọkọ̀ náà ni o láti inú oṣù kẹwàá, ṣùgbọ́n tí ọwọ́ ti ṣe bẹ́ẹ̀ tó ti bà á lásìkò yìí. Bí ẹ bá fẹ́ wàhálà ẹ tètè fi ọmọ ìyá mi tẹ́ mú sílẹ̀ o, bí bẹ́ẹ̀ kọ́ you go see trouble and wàhálà. Bello Turji ló fi ohun náà ránṣẹ́ láti ṣe ìkìlọ̀ fáwọn ọmọ ogun ilẹ̀ yìí. Ẹni tó jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú agbésùmọ̀mí tí ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú, Bello Turji ló fi ohun náà ránṣẹ́ lẹ́yìn tí ìròyìn kan tá a mú wá fún yín lánàá òde yìí, èyí tó jáde síta nínú àlàyé tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí ṣe, tí wọ́n sọ mímọ̀ pé àwọn ti fi páńpẹ́ òfin mú ẹni tó jẹ́ ògbóǹtarìgì agbésùmọ̀mí èyí tó lọ́wọ́ nínú ikú Emir Gobiri tí ń ṣe ti ìpínlẹ̀ Sokoto, èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Bako Wurgi. Nínú àlàyé tá a mú wá lánàá òde yìí, wọ́n sọ di mímọ̀ wípé Bako Wurgi yìí ó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ àti ọ̀rẹ́ mi nínú Bello Turji. Nínú àlàyé náà ó láti sọ di mímọ̀ pé bàbá tó bí Bako Wurgi àti Bello Turji ni wọ́n so àwọn méjèèjì papọ̀ nínú ètò ti jẹ́ wípé ọ̀rẹ́ láíláí ní àwọn méjèèjì. Bako Wurgi yìí ó jẹ́ ẹnìkan tó máa ń fi ààyè sílẹ̀ láti bá àwọn tí wọ́n jí gbé dúnàdúrà iye tí wọ́n fẹ́ fi ránṣẹ́ àbí tí wọ́n fẹ́ fi gba ènìyàn wọn sílẹ̀, ṣùgbọ́n báyìí ní ọwọ́ ti ba Bako náà ni ó sì ti wà ní àkàtà àwọn ọmọ ogun ilẹ̀ yìí nígbà tí Bello Turji tí yóò máa fi ohun líle ránṣẹ́ náà nínú ìkìlọ̀ tó ṣe fún àwọn adarí àti olórí ní ìpínlẹ̀ Sokoto àti Zamfara. Ó sọ di mímọ̀ wípé bí iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí wọn bá tètè pa kìtìmọ́lẹ̀ láti yọ̀ǹda ẹni tó jẹ́ ọ̀rẹ́ mi ní òun Bako Wurgi, níṣe ni àwọn yóò bẹ̀rẹ̀ ogun àti wàhálà tó fi mọ́ làásìgbò ní gbogbo agbègbè èyí tí ó fi orúkọ wọn léde nínú ìta àtìrí Ìsá Sábóńbìrì ní ìpínlẹ̀ Sokoto àti Shinkafi tí ń ṣe ìpínlẹ̀ Zamfara. Nígbà tí Turji yóò máa ṣe àlàyé, ó ní tó bá jẹ́ ti owó òun ṣetán láti ná owó, bó bá sì jẹ́ ti nǹkan ọ̀sìn náà ni òun ṣetán láti fílẹ̀ láti lè rí ọ̀rẹ́ mi ní òun gbà kúrò ní àkàtà àwọn ìjọba. Ó ní ṣùgbọ́n tóun bá ṣe gbogbo akitiyan yìí, tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá fi sílẹ̀, ogun lẹ́ ń béèrè fún o àti wàhálà. Nígbà tí Zagazola Makama tí yóò máa fi ọ̀rọ̀ náà léde, ó sọ di mímọ̀ wípé Bello Turji ní kì í ṣe àkọ́kọ́ gbà rẹ̀ tí yóò fi irú ohun náà ránṣẹ́ sí ìjọba àpapọ̀. Ó ní níbi ọdún 5 kan sẹ́yìn níṣe ni Bello Turji ló fi irú ohun náà léde nígbà tí wọ́n mú ẹni tó jẹ́ ọmọ ẹ̀yìn rẹ̀ Dikko Chida ní ìgbà náà. Ó wá ní lórí ọ̀rọ̀ tí Bello Turji sọ yìí, a yóò máa wo tí ìjọba àpapọ̀ yóò ṣe. Ó ní ọwọ́ tí ìjọba àpapọ̀ tán bá fi mú ọ̀rọ̀ náà, ó ní yóò sọ irú ìtú tí Bello Turji yóò pa ní agbọnú ọ̀rọ̀ ọ̀hún. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún ṣe bẹ́ẹ̀ kà sí etí ìgbọ̀yìn náà ní Àyànfẹ́ Elédùmarè. Ǹjẹ́ ká tó máa lọ, ẹjá ṣe àyẹ̀wò kókó tá a mẹ́nubà lẹ́ẹ̀kan sí i. A sọ di mímọ̀ wípé ẹni tó jẹ́ agbẹjọ́rò tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Délé Fárótìmí ló fi ohùn léde wípé lórí ẹ̀sùn tá fi kàn òun nípa ìbanilórúkọ jẹ́, òun sì dúró lórí ọ̀rọ̀ náà torí pé òtítọ́ ọ̀rọ̀ ó ní òun sọ. Àmúwá wípé mínísítà tẹ́lẹ̀ rí fọ́rọ̀ ọ̀dọ́ àti eré ìdárayá Solomon Dalong ló sọ di mímọ̀ pé àwọn jẹgúdújẹrá àti àwọn alágbára inú ìṣèjọba Tinubu àwọn ní wèrèpè tó ń ta ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára ní wáìwáì. Àsọdímọ̀ pé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ náà ti tẹ àwọn adigunjalè àti ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọn kò dín ní 15 tí wọ́n fi páńpẹ́ òfin mú ní ìpínlẹ̀ náà. Àtẹ̀síwájú nínú àlàyé pé nípínlẹ̀ Nasarawa ọwọ́ bá arákùnrin tó jí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ agbẹjọ́rò kan ètò orúkọ rẹ̀ ní Sunday Bídèmí.
nígbẹ̀yìngbẹ̀yìn òní Turji Bello Turji ti fi ohùn léde sí ìjọba àpapọ̀ láti fi ẹni tó jẹ́ ọ̀rẹ́ minú rẹ̀ sílẹ̀ èyún Bako Wurigi lórí pé tí wọ́n bá filẹ̀ wàhálà ń bọ̀ ní gbogbo àwọn ìpínlẹ̀ Sokoto àti Zamfara. Títí di ìgbà tá a tún padà máa fún ní ìròyìn míì ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì tí ẹ báyìí tí ì ṣe tẹ bá sì ti wá ṣe tẹ́lẹ̀ ẹ bá tẹ notification yín kó lè máa jẹ́ àjàbalẹ̀ tẹ bá ti ń rí títí di ìgbà tá a tún máa pàdé mú kí wa pé a kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí i.